gẹ́gẹ́ bí ohun tí wọ́n sọ jáde wípé kábíyèsí ọba Àwùjalẹ̀ tìlú Ìjẹ̀bú-Òde wọ́n ṣẹ̀ṣẹ̀ kúrò ní ilé ìwòsàn tí wọ́n ti lọ gba ìtọ́jú ni pé ọjọ́ Thursday ọjọ́ iléyá kọ̀la òní kábíyèsí dé sílé padà láti hospital láti ilé ìwòsàn tí wọ́n ti lọ gbà tọ́jú látàrí àìlera bàbá, ṣùgbọ́n wọ́n sọ fún wọn ní ilé ìwòsàn wípé tí a bá ti délé o kí bàbá ó sinmi kán fara ní sinmi kí ara ó fi bọ́ sípò padà kó tó di pé wọ́n máa yọjú síta, pé ìdí nìyẹn tí kábíyèsí Àwùjalẹ̀ tìlú Ìjẹ̀bú-Òde tí wọn ò fi wà níkàlẹ̀ níbi ọdún ojúde ọba tọdún 2025. Tẹ́ bá sì gbàgbé, tẹ́ bá rántí wípé tá a bá ń tú palẹ̀, tá a bá ń sọ nípa àwọn kábíyèsí orí adé tí wọ́n dàgbà jù nílẹ̀ Yorùbá kódà lórílẹ̀‐èdè Nàìjíríà gan lásìkò yìí, ọ̀kan ni kábíyèsí Àwùjalẹ̀ tìlú Ìjẹ̀bú-Òde, torí pé ọdún tí a wà yìí òní kábíyèsí òní wọ́n pé ẹni ọdún mọ́kànléní àádọ́rùn-ún tí í ṣe 91 years